àfà ló bí mi ó tó mi ní fàárí láyé. wọ́n ní ọlọ́run ló tọ́ mi àló tó mi ní àgídí. àfà ló bí mi ó tó mi ní fàárí láyé. bẹ́ẹ̀ni ọlọ́run ló tọ́ mi àló tó mi ní àgídí. adélé olówó àbó bá ṣe délé ọlọ́wọ́ tàbọ́lá tẹ̀lé mi kádélé wa ayé àfa onímọ̀ òlẹ́lẹ́gbẹ́. àfa ló bí mi ó tó mi ní fàárí láyé. bẹ́ẹ̀ni ọlọ́run ló tọ́ mi àló tó mi ní àgídí. adélé olówó àbó bá ṣe délé ọlọ́wọ́ tàbọ́lá tẹ̀lé mi káwé lé wa ayé àfa onímọ̀ òlẹ́lẹ́gbẹ́. àfọláwo ló tọ́lá Kùránì kò sí ọlá ọlọ́run tí ó lè kíní. ọlá tó dá wọn onímọ̀ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. kọ́mọ ní ilálá ìsárúbílẹ̀ olómi àlá. ilé akẹ́wọ̀n yọjú là ń bẹ ọ̀dọ̀ àwọn alálùfáà láwálé ni. àfáàní mi àmàdà ọmọ láti ṣe. ọmọ kéwòn ní mi lọ́dọ̀ àwọn àgbàlagbà nígàlẹ̀. alùbáríkà bàbá kéèyànjú kọ́lọ́n tún fi ràn wá. àwọn alálùfáà ni máa ń kọrin kí àmàdà ọmọ láti ṣe. àti kàwọn ẹni ọlọ́wọ́n bá tí wọn ló ń kà wọ́n tọrọ àlùbáríkà fún wa. òun làwọn jẹ́ lè ní àmàdà ọmọ láti ṣe. ajẹjẹjẹ ajẹdẹlẹ bàbá wa bàbá kí ó yanjú. ajàlùbáríkà yẹn délé bàbá wa kí ó yanjú. akéwìyànjú ó sọ pé kí ni wọ́n fàyè ṣe dáadáa. nítorí bàbá akéwìyànjú sọ pé akéwìyànjú ni bàbá wa. báríkà ni ó bàbá akéwìyànjú. kí ló ṣẹlẹ̀? owó mi mọ̀ nínú àpò ló ń lọ látòrí ọwọ́ bàbá mi bàbá kí ó yanjú. bá ṣe ń jàlùbáríkà yẹn kiri nìyẹn àtúnjẹjẹjẹ àjàlùbáríkà bàbá kí ó yanjú. kọ́mọ̀nà ìlàlá ìsárúbílẹ̀ olómi àlá. نتعايب الفكر كبانا ووحدانا بابا كوي جولانكي ومولي أئمة لا زالت علومهم
òmùlẹ̀ ayé mọ́tò láàzà láti olúmọ̀ọ́mọ́ ẹ ṣàjẹ́ mọ́ kí bàbá kí ó yanjú àlùbáríkà bàbá kí ó yanjú là ń jẹ káàkiri gbogbo wa. ọláwo ló tọ́lá Kùránì kò sí ọlá ọlọ́run tí ò lè pín ní. ọlá tó dáwọn onímọ̀ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. akéwìyànjú lánàá náà ń kọ́lẹ̀ lónìí ọ̀lẹ́ làwọn tó ń kéwú. akéwìyànjú ojú kìíní ní tẹ̀gàn lọ́ fi ń wò ní mímọ́ ló fi jó wọn ayé pàtì àlòkù ni wọ́n kó wá sílé àfà onímọ̀ tó bọ́ lọ́n tó dédé. bàbá akéwìyànjú wàláì àlòkù aṣọ mọ́fìlà àjẹkù yíyan lásán tí ó sọ bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ká tó sẹ̀ràn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. bàbá akéwìyànjú alẹ́ nìkan lọ mọ́bìnrin oríta ló máa mọ́kàn yẹn lèlé òní kéwú lèdè ọba tí gbé wá. gbogbo akéwìyànjú ṣọlá kan àtọ́lá Kùránì o ọlá tó dá wọn ò ní wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. Lenny on the 12th October máa láti ṣe àǹfẹ́ni àgbára nílùú Èkó lọ́dọ̀ bàbá kí ó yanjú. bàbá Jíbọ́lá ló pè wá àlùfáà ọlọ́kìn àlùfáà ní olóríire ni àlùbáríkà bàbá kí ó yanjú náà ní káwá jẹ àwọn dáhùn máa láti ṣe. tí mo ṣe ń bọ̀ láti Ìlọrin lẹ́yìn mi ò tí ì sinmi òun yẹn ti ṣiṣẹ́ ó ti rẹ̀ àmọ́ mánéjì ẹ̀ ni àwọn onímọ̀ máa là ń kọrin fún ó ti máa yọ. bàbá àgbà ọlọ́kìn ọmọ bàbá kí ó yanjú àwọn làwọn bá ṣàyọ ọmọ. bàbá ọlọ́kìn ẹ ò ṣẹ̀ṣẹ̀ máa jó lórí ire. Àjíbọ́lá bàbá ọlọ́kìn ẹ ò ṣẹ̀ṣẹ̀ máa jó lórí ire. ṣẹ́wá lórí ètè ní oríire tó pọnmọ ní ìdí àbáyédé ta fi ń bímọ ta tún wá rọmọ ọmọ. Àjíbọ́lá ọlọ́kìn bàbá olóríire ní àlùbáríkà kí ó yanjú tó bá rí ìwà àti máa gbọ́ bàbá ọlọ́kìn lẹ́rìí ẹ̀. bàbá ọlọ́kìn lẹ́rìí ẹ̀ Àlàbí o. ẹ dúró náà ṣe gbogbo Abdulli Wasi ló máa ń jálábì ẹ lọ ṣàkíyèsí Abdulli Wasi wọ́n máa ń jó lóríire. Àlàbí Pasuma ọ̀gá ńlá Abdulli Wasi ló ń jẹ́ Àlàbí. Àjíbọ́lá abẹ́wárí nǹkan ni Abdulli Wasi Àlàbí Àjíbọ́lá àwọn làwọn bá ṣàyọlẹ̀ ni tó bá rí ìwà àti máa gbọ́ Abdulli Wasi lẹ́rìí ẹ̀ Àlàbí o. àwòyẹ tí ì dé ọgbọ́n gbórin dé akéwìyànjú làfẹ́ mọ́rin kí
ọba tó ní wọn tí kì wọn iṣẹ́ tọ́ṣegán tí tó ní kíkí wọn bàbá kéèyànjú nínú ọmọ tẹ́ẹ̀fì máa sọ́dọ̀gó ó ti fi kéwìn lèèyàn dé nǹkan Ajíbọ́lá Aláàjì Wàsíù ọlọ́kìn ló ràn wá kílẹ̀ wí bàbá kéèyànjú ẹ ti wáyé ó yẹ yín ayé yìí ò ní padà wá bàjẹ́ tọ́májú ti ń lọ. Alábí bàbá ọlọ́mọ bàbá onídùnnú lẹ́rí ẹ̀ àwọn náà kọ́kọ́ ṣe wà lọ́wọ́ ẹni máa dá ọ̀dọ̀ Ajíbọ́lá là ń bẹ ilé ọlá làwà lè ní ilé àǹfààní ilé onímọ̀ ní ó yà sọ pákéwù yájú ní bàbá wa bàbá ẹjọ́ náà díẹ̀ ìjọ onímọ̀ ní jẹ̀lẹ́ńkẹ́ ni sọfàkéwù yanjú ní bàbá wa kí ni wọ́n bá yẹ ṣe dá àfàlà tó jàlùfà lọ ní dákúnjẹ gbọ̀ngbẹ́ ó yẹ ìjọ tó bàbá kéwù yanjú bàbá wa bọ́ ọlọ́mọ jẹ̀lẹ́ńkẹ́ ní ìjọ bàbá kéwù yanjú ó gbá girigiri akéwù yanjú ní bàbá wa kí ni wọ́n bá yẹ ṣe àfàlà tó jàlùfà lọ ní ó yá sọ pé tí ń bá ṣe báyìí ẹ dára wọn ní ẹkọ mọ́lẹ̀ sọ pé tá a bá ṣe báyìí ìjọ ọpẹ́ bàbá ọlọ́kìn ẹ̀jíjọ́ mímọ́ tá a bá ṣe báyìí ó sọ wípé àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe kéwù yín gbé wa o àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe kéwù yín gbé wa o àti fi dé ènìyàn ẹ ṣe. Ajíbọ́lá Àlàbí ó sọ pé àti fi dé ènìyàn yẹn ṣe ìṣòro tó ní náà ní kò kí n mọ́ lóore ó kí n mọ́ lóore náà ní ẹ̀dọ́pẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ Ajíbọ́lá Àlàbí ohun tẹ́ bá ṣe fún tẹ́ bá tí kì í bàbá kéwìyànjú kò ì tí pé gbogbo orin tí máa ń ṣe fọ́lọ́kì ó ti ń tó méjì mẹ́ta báyìí èyí tá a ṣe last tá a gbàgbé wà máa ń sá níhù iléeṣẹ́ ìtọ́nù rẹ̀jì kò sóko bàbá akéwìyànjú níbẹ̀ ó dá padà ní ó ní ẹ̀fọ́ pàfà mi sí wọn ní ẹ̀nà tán ó sọ pé a ti fi dé ènìyàn ẹ ṣe a ti fi dé ènìyàn ẹ ṣe kéwù yín gbé wa o a ti fi dé ènìyàn ẹ ṣe ọmọ akéwìyànjú dà ọmọ akéwìyànjú ṣàmì níbí ọwọ́ yín dà ẹ̀nà ó dà ó pè wá o àti fìdí ènìyàn ẹ ṣe ọpẹ́ fọ́lọ́run ọba kéwù dọ́là àtòwó àfirọ́kọ̀ àti ilé ara rẹ̀ wà ìyàwó fẹ́ bàbá akéwìyànjú àtúrọ̀mọ̀ ìdùnnú bí akéwì àtúnfi kọ́ nìyàn àwa ti dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe àti fi dé ènìyàn ẹ ṣe kéwù ìgbéra ètò ìrọ̀rùn. Ọlásùnbọ̀lẹ̀ yẹn òkú dira ẹ kí ìyá bàbá ọlọ́mọ ẹja ló níbú ìyá bàbá ọlọ́mọ ìyá bàbá ọlọ́mọ Àjàkúdí àtúwẹ̀jà ló níbú ó ń sanwó àmọ́dá láti ṣe
Àjàkúdírà tù ẹja lónìí bú ẹ bá ń kíyà bàbá ọlọ́mọ. Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Ìyàgbọ́ làwọn lẹ́rí yẹn Ajíbọ́lá Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Ẹ bá ń kíyà bàbá ọlọ́mọ Kúdírà o Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Kúdírà tún lè ṣe nìyàn lè ṣe bó ṣe ń jó. Ọlásùnbọ̀ lè ṣe nìyàn lè ṣe bó ṣe ń jó. Ìyá Básítù lè ṣe nìyàn lè ṣe bó ṣe ń jó. Ìyá bàbá Sọ́yìrù lè ṣe nìyàn lè ṣe bó ṣe ń jó. Sọ pé Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Ìyá Básítù lẹ́rí yẹn Kúdírà o Ọlásùnbọ̀ lẹ́rí yẹn Kúdírà. Ó ti bẹ̀rẹ̀ náà nù amọ̀dàlẹ̀ pé òfowó jóná. Ọ̀dọ̀ olólùfẹ́ mi làwọn Ajíbọ́lá Alóore ti fi mú kí á níbẹ̀ yẹn mo ṣì ń bọ̀ wá. My Naija latest Islamic bàbá ọlọ́mọ. Adigun Fárúkù lẹ́rí yẹn Adigun Fárúkù lẹ́rí yẹn Adigun. Ọkọ ìyàwó tó ń bọ̀ lọ́nà Adigun Àjì Fárúkù lẹ́rí yẹn Adigun. Ọmọ bàbá ọlọ́kìn ọmọ Ajíbọ́lá sọ pé Fárúkù lẹ́rí yẹn Adigun Àjì Fárúkù lẹ́rí yẹn Adigun. Ibi àti bí ni ó dá ẹ̀jẹ̀ ń gbọ́rọ̀. Ibi àti fẹ́ ni ló dùn jù. Bí ti àti bí ni ṣe dá tó. Àwọn màmá ọlọ́mọ àwọn màmá olóríire iyọ̀ lówó yín nínú owó á tún bàbá dára sí ni. Ọ̀fà olóṣùn á tún bàbá dára sí ni. Orí mi ń wo Àlàdé bí ti àti bí ni ṣe àtó ibi àti fẹ́ ni ló dùn jù. Wọ́n fẹ́ wà nílé Ajíbọ́lá ọlọ́kìn àwọn ọmọ bàbá akéwìyànjú ń fẹ́ tiwa àwa gan kò yín jẹ. Ìyá ìyàwó ìyá Alájà Aisha mi o màmá olóríire Alájà Aisha o. Alájà Fauzi Atúláyé mi ìyá Aisha
màmá màmá ọlọ́mọ ẹni fún wa lọ́mọ fi sáyà ó yẹ ká lè kí ó yẹ ká lè kí ìyá Aisha lẹ́rí ẹ̀ o màmá màmá ọlọ́mọ àwọn lọ fún wa lọ́mọ ká fi sáyà ẹ má ṣe ìdùnnú ọjọ́ ìní kò nídìí ìbànújẹ́ láéláé alájà Fauziatu mi ẹ má kú oríire. orí mi ń wò Àlàdé wọ́n fẹ́ mi nílé akéwìyànjú ibi àti bí ni bó ṣe dára tó ibi àti fẹ́ ni ló dùn jù. ẹ ṣeun bàbá á túbọ̀ máa dára sí ni ló jẹ́ ń pé àwọn tó ń fẹ́ tiwa ọlọ́run bá wá fẹ́ tiwọn bọ́n lè kọ́ mi àbá tó bá ń wà kọ́ mi àrí ọmọ máa ń gbé sọnù bí èso bí ọmọ yàrá bí ọ ẹ wá ráwọn tó ń bínú wa tí ó tẹ̀sí ohun tí a ṣe fún ó kàn ṣáà ń bínú wa ọlọ́run fọ́ wọn lẹ́nu lójú tí wọ́n lọ́wọ́ ọba àwa ń dùnnú àwọn ọ̀gá ń ronú ẹ̀yin dàrú yé àkólá ìlà ọ̀hún. ìyá kìlá ìlà Fauziatu fẹ́ mi ìlànà ìlà màmá màmá ọlọ́mọ ìlànà ìlà Fauziatu fẹ́ tiwa ìlànà ìlà màmá màmá ọlọ́mọ ìlànà ìlà Ajíbọ́lá ọlọ́kẹ́ ìlànà ìlà Alábí àjíwá sí wọn olólùfẹ́ àmọ́dá ẹ ṣeun ẹ kú ìfẹ́ mi ẹ ṣeun gan ni orí mi ń wo Àlàdé. orí mi ń wo Àlàdé ọ̀rọ̀ owó kọ́ ibi tá a láyé délé ní ó kọ́ máa rẹ́ nìkan ó máa ṣàdédé jí alóhùn ògbà tí lágbájá a níṣẹ́ ọmọ yẹn mi kó jẹ́ mi gbà fún rárá láláì ṣe nǹkan kan fún. bàbá Ajíbọ́rọ̀ agbára bàbá Ajíbọ́rọ̀ àtúbọ̀ máa dára sí ni ẹ̀ṣọ́ ẹ̀kú ìnáwó wa nínú àwọn olólùfẹ́ mi ní lórí ayélujára lẹ́kṣálàm bàbá alùbáríkà Ajíbọ́rọ̀ lẹ́kṣálàm wọ́n sanwó bàbá Ajíbọ́lá ayé ti lu jára wọn gbogbo ibi tá a ti dé wọ́n ti ń fẹ́ wa níbẹ̀ wọ́n ò tí ì rí wa wọ́n fìfẹ́ ránṣẹ́ sí wa atẹ́kùn fẹ́ yín gbogbo ibi tá wa òun fẹ́ kàn wá lára àwí orin. Sàràkí Àdìní gbogbo Ànàjàt bàbá Ajíbọ́rọ̀ ẹ ṣeun mi Sàràkí Àdìní sanwó mi lẹ́kṣálàm Sàràkí Àdìní o gbogbo ìjọ Ànàjàt ní ti ilé tòkó Sàràkí tiwa nìyẹn ṣé Sàràkí ṣé Sàràkí Sàràkí gbogbo Ànàjàhù ṣé Sàràkí Sàràkí tiwa nìyẹn ṣé Sàràkí ṣé Ànàjàhù ẹ kú iṣẹ́ Ọlọ́run Ajíbọ́lá ni a máa kí i ká máa dúpẹ́ fún yín o ṣé Sàràkí ṣé Sàràkí ní ńláńlá ló ná nítorí ìfẹ́ bàbá Ajíbọ́lá ṣé Sàràkí.
ìyá dìní lẹ́rìí yẹn gbogbo ànàjáhùn ìyá dìní lẹ́rìí yẹn. àbí òkúta woman afrobeaters ní ti ilé tó kó ṣẹ̀kó wá bí torí àwọn olólùfẹ́ wa tán bá fẹ́ rà á. afrobeaters ní ti ilé tó kó àgbò amárají pépé aláàlè la fi ṣe àgbò amárají pépé èèyàn tàjọ kí á dé ìyá dìní ànájáhù ọ̀rọ̀ fẹ́ la wá sọ níbí torí pé ìfẹ́ ló gbé wá síbí amọ̀dá ọmọ láti ṣe. ìyá dìní sanwó mi sọ pé àwọn tó ń fẹ́ tiwa ọlọ́run bá wá fẹ́ tiwọn wọ́n lè mọ́ mi àrà wọ́n bá ń wà mọ́ mi àrí ọmọ márùn ún gbé sọnù bí ó ṣe bí ọmọ yàrá bí ẹ. kò dẹ̀ sí ohun tí a ṣe fún ó kàn sáà ń bínú wa ọlọ́run fọ́ wọn lẹ́nu lójú tí wọ́n lọ́wọ́n ọba àwa ń dúnú àwọn ọ̀tàn rònú. ìyá sùlẹ́lẹ̀ àkùlà ìlà. ìyá sùlẹ́lẹ̀ àkùlà ìlà. ó ń jíjú àlásálà tó. ìyá sùlẹ́lẹ̀ ń jíjú àmàdà. ìyá sùlẹ́lẹ̀ àwíyé àtàwọn yìí ó. ó ń jíjú àlásálà tó ẹ̀ṣọ́ gan-an. gbogbo ẹ̀yin tí wà nínú ilé ọlọ́kìn. àwíyé àtàwọn yìí ó. èmi lọ́lọ́run mo ní mò ń mọ̀ ìsìlámù lẹ́sìn wa aláàlá rọ̀gùnà aláàlá ṣùgbọ́nà. bàbá ti tọ́ mi ládojúkọ alikuriya ni màlágbójúlẹ̀ aláàlá rọ̀gùnà aláàlá ṣùgbọ́nà. bó ṣe ń bọ̀ wá màmá ọlọ́mọ mo gbàgbọ́ nínú ọlọ́run ọ̀kan ni kò lè rogún kò lọ́ọ́ bà kankan mo jẹ́rìí wípé àná bí mo wá ń mọ̀ ẹrù rẹ̀ bó ti ṣe ló jẹ́ kákìrò déédéé lásìkò rẹ̀ káyọ̀ sàkà nínú dúkìá ẹni kágbáwẹ̀ ṣiṣẹ́ àti kò pé bàbá àti mùsùlùmí òdodo aláàlá ọ̀bùnà aláàlá ọ̀bùnà aláàlá ọ̀bùnà aláàlá ọ̀bùnà. ẹ jẹ́ wálé díẹ̀ náà. a sì máa gbé ara débẹ̀ gidi gan ni àmìlà ànàjáhù. ìyá ọlọ́mọ máa múra sílẹ̀ o wá jíjú ọmọ láti ṣe. etí ń jẹ̀ràn àti pẹ́ àwíyé yín náà rèé àwíyé yín ti dé ọgbọ́n dé. amọ́dàdé orin dé àmìlà gbogbo ànàjáhù sanwó wa gbogbo ànàjáhù fili ìsìlámù ó ṣeun ló jẹ́ ń kọrin ìsìlámù fún gbogbo wa gbogbo ànàjáhù mo rò bẹ́ẹ̀ lọ́lọ́hun èmi lọ́lọ́hun mo ní mò ń mọ̀
ìsìlámù lẹ̀sìn wa. Aláàlá ọ̀bùnà aláàlá àbùnà. alájàgbá tí mo tù mí Àjíbọ́lá anajáwù fìlì ìsìlámì kábà tí tómi ládojúkọ alikuriya mi máa lágbójúlé aláàlá ọ̀bùnà aláàlá. ó yá sọ pé ìsìlámù táyé mọ̀ mí mọ̀ níbẹ̀ ni kò ti dá mi lọ́lá ànàjáwù láyé mọ̀ mí mọ̀ níbẹ̀ ni kò ti dá wà lọ́lá. ìsìlámù láyé mọ̀ mí mọ̀ níbẹ̀ ni kò ti dá mi lọ́lá. ìjọ alásàlátù táyé mọ̀ wá mọ̀ o níbẹ̀ ni kò ti dá wà lọ́lá ànàjáwù táyé mọ̀. ẹ̀ṣájà máa ka ànàjáwù tábà ní a máa dárúkọ ó máa dà ọ̀pọ̀ ìjọ ta ti ṣoríire ta ti dolóríire ní ẹ̀ṣájà máa kì ànàjáwù láàyè mọ̀ mi mọ̀ níbẹ̀ ni kò ti dá mi lọ́lá ìsìlámù láàyè mọ̀ mi mọ̀ níbẹ̀ ni kò ti dá mi lọ́lá. ìsìlámù táyé mọ̀ mi mọ̀ ibẹ̀ ni kò ti dá mi lọ́lá ànàjáwù táyé mọ̀ mi mọ̀ ibẹ̀ ni kò ti dá mi lọ́lá. torí pé òun lẹ Olúwa fi ṣe òye òun lẹ Olúwa fi ṣe òye òun lẹ Olúwa fi ṣe òye òun l'Olúwa fi ṣe òra òun l'Olúwa fi ṣe òye òun l'Olúwa fi ṣe òra ká ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó ń fàyà kúnnù òun l'Olúwa fi ṣe òye òun l'Olúwa fi ṣe òra òun l'Olúwa fi ṣe òye òun l'Olúwa fi ṣe òra kàṣàdúrà kó gbà lọ́wọ́ kọ̀ọ̀kan fàyà kúrò. ọ̀rẹ́ wa ìṣòro kí ló ní òye tọ́láwọn ò ní solution ẹ̀nà ìyá ọlọ́mọ kò sí kò tún lè sí òye ibo lọ́lọ́run gbé solution ẹ̀ sí tójú náà kúrí ya ń lọ gbogbo àwòsàn ló wà nínú rẹ̀. kàṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó fàyà kúnnù òun l'Olúwa fi ṣe òye 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 kàṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó fàyà kúnnù. òun l'Olúwa fi ṣe òye òun l'Olúwa fi ṣe òye kó fàyà kún àṣẹ àṣẹ la fi ń lóyún mo lágbára ò ṣe ìyá ọlọ́mọ àṣẹ la fi ń lóyún àṣẹ la fi ń bímọ tó bá ní ṣòkúrí ṣòdọ̀rùn bọ̀rí mo ní ẹ wá bí ìyá ọlọ́mọ àṣẹ la fi ń lóyún arẹni tó ń bẹ ní ilé ọkọ ọdún kìíní kejì kẹta ìkẹrin
olóyún àárọ̀ dalẹ̀ rí o bàbá wa rẹ ní tó ní ẹ jẹ́ ká kí ọlọ́run ọba kábàdúpẹ́ fọ́ ọlọ́run ni adẹ̀rẹ̀ ní tó lóyún oṣù kínní kejì kẹta ló jábọ́ ló fi já sí pé tábàárẹ̀ ní tó lóyún tó pọ̀ṣù mẹ́sàn-án ẹ jẹ́ àgbà kí ọlọ́run ọba ni ẹlòmíì wọlé bọ́rú kò fi bí nǹkan gidi ẹlòmíì ó bímọ agbóhùn ọmọ ṣùgbọ́n ìyá ń kọ́ wọ́n ló ti já ṣáájú ilé ọ̀run nínú àrà ọlọ́ba ni ẹlòmíì ìyá ló wọlé ìyá nìkan ló jáde kò gbọ́mọ padà wá wọ́n á ní omi dànù àgbè òfò ẹlòmíì àtìyá àtọmọ àwọn náà jọ jáde bàbá ọlọ́mọ ń kọ́ wọ́n ní kò sí mọ́ nínú ara ọlọ́run ọba ẹlòmíì ó máa ń bí àbí síwín lẹ́nìí nígbà tó dọ̀pẹ́ lẹ fi rámọ̀dà pé ká wá dúpẹ́ níbi tó bá ti dọ̀pẹ́ tó ti dayọ̀ lẹ́tì máa rámọ̀dà ọmọ láti ṣe amúlùdùn làwa abóníreyọ̀ làwa amódedùn làwa òun lolúwa fi ṣe òye. òun lolúwa fi ṣe òye. òun lolúwa fi ṣe òye. kúfàyà kúnnù lolúwa fi ṣe òye. kábímọ káàdé tún ṣàlàyọ̀ kúfàyà kúnnù òun lolúwa fi ṣe òye. ajá Aisha màmá sọ yìí òun lolúwa fi ṣe òye. òun lolúwa fi ṣe òye. aṣàdúrà kò gbà lọ́wọ́ kan. ọpẹ́ làwọn dá ìjó làwọn jó yẹ kó mọ̀lẹ́ bí ẹ̀nà. ọpẹ́ làwọn dá ìjó làwọn jó. ọpẹ́ làwọn dá ìjó làwọn jó. kí ló jẹ́ pa ámọ̀dà ọmọ jójó. àwọn ń dùnnú ọ̀tàn ronú. ó dáná you are welcome to our family as you join us more blessing more grace. ọmọ quite long we been expecting you. àwọn ọ̀rẹ́ màmá ọlọ́mọ fẹ́ jó wọ́n fẹ́ gbé bọ́dì. ẹ jẹ́ ká Aisha ojú kò yí sí náà. tíntínní tíntínní tíntínní. ẹ jẹ́ gbé bọ́dì kò yí sí náà. Abdul University ó sanwó màmá ọlọ́mọ kò yí sí náà. gbogbo ẹni tó ru ẹrù kọ́ ló fi sọ kò yí sí náà. ẹ jẹ́ gbé bọ́dì. Quite long we've been expecting you. kí lélẹ́yìí Abdul University kí lélẹ́yìí. Quite long we've been expecting you. You are the joy
You are the happiness. As you join us today, dearly baby. May you never encounter sorrow. You are welcome to our family. As you join us, one blessing, one grace. Oh, our friends and family, we call on you. Oh, our friends and family, we call on you. Let's celebrate together, let us jubilate. Let's celebrate together, let us jubilate. Zohir Ajibola lórúkọ ọmọ wa. Zohir Ajibola lórúkọ ọmọ wa. As you join us today, dearly baby. May you never, may you never, may you never encounter sorrow. You are welcome to our family. As you join us, one blessing, one grace. Aisha, mama ọlọ́mọ ẹ̀jẹ̀ òjò kò í sí náà. Aisha fi ẹ̀dúgbọ́ fọláhùsá ti kúdà wọn àwọn ọ̀tá orin. Mo ti ṣiṣẹ́ kí n tó máa gbádùn bàbá wọn. Fi ẹ̀dúgbọ́ fọláhùsá ti kúdà wọn àwọn ọ̀tá orin. Mo ti ṣiṣẹ́ kí n tó máa gbádùn bàbá wọn. Gbogbo ẹni tó rẹrù kọ́ ló ṣe sọ dáadáa. Aisha tù rẹ̀ jẹ́ ojó. Màmá sọ irú ló ń jó. Màmá Jíbọ́lá sọ irú ló ń jó. Aisha tù ló ń jó. Ayábòlè Básítì ló ń jó. Aya wọn nílé ọlọ́kìn ló ń jó. Ó jíjó Amọ̀dà ọpẹ́. Aisha tù ó ṣe. Màmá sọ irú Àjíbọ́lá. Aya wọn nílé ọlọ́kìn ló ń jó. Aya Abdul Básítì ló ń jó. Aisha tù mí. Àwọn ẹlẹ́wọ̀n àwọn ọmọ dáadáa. Màmá sọ irú mi. Aisha tù ló ń jó. Wọ́n jíjó Amọ̀dà ṣe. Aisha tù ló ń jó. Aya Abdul Básítì ló ń jó. Aya wọn nílé ọlọ́kìn ló ń jó. Aisha ó sọ pé fìyà dúpẹ́ fàlàrúsà ti kúdà o. Àwọn ọ̀tá orin mo ti ní jákè tó máa gbádùn bàbá wọn. Ìyá lọ́mọ ò fi para. Aisha tó fi para o. Zainabu ẹ̀gbọ́n ìyá ọlọ́mọ ó sàn Aisha tù mí. Ó ní ẹjíjọ ọlọ́mọ o, ẹjíjọ ọlọ́mọ o, ọmọ tuntun jòjò ló yẹ kú àgbọ̀n o. Ẹjíjọ ọlọ́mọ o, ẹjíjọ ọlọ́mọ o, ọmọ tuntun jòjò ló yẹ kú àgbọ̀n o. Ẹjíjọ ọlọ́mọ o, ẹjíjọ ọlọ́mọ o, ọmọ tuntun jòjò ló yẹ kú àbọ̀. Màmá ìkókó ẹjíjọ ọlọ́mọ, ẹjíjọ ọlọ́mọ o, ọmọ tuntun jòjò ló yẹ kú àbọ̀. Fáìsì ń sanwó mi o, Fáàtì ń sanwó mi o, àwúrò bàbá ọlọ́mọ Fáàtì ń sanwó mi o, ọmọ ọlọ́kìn
àbúrò bàbá ọlọ́mọ o ó sanwó mi àmọ́dá o iná onítọ́wọ́ ẹ̀ àpínà o kílẹ̀ wí náà ẹ dídé ọlọ́mọ ẹ dídé ọlọ́mọ ọmọ tuntun jòjòló ẹ kó àbọ̀. ẹ dídé ọlọ́mọ Aishatu kò dídé ọlọ́mọ ó ń dídé mi àmọ́dá o Aládé tàbí Ìbàdàn o mò ń ṣayé mi ní Ìlọrin ó ti kárí ayé ṣe mọ̀ o gbogbo bí wàláì náà ti ń gbọ́ mi o àwíyé àgbà ẹ bọ́mọ aláti ṣe o ó ní ẹ jíjó ọlọ́mọ o bí ṣe ń ṣeré ọlọ́mọ o ẹ bá mi jíjó ọlọ́mọ o bí mo ṣe ń ṣeré ọlọ́mọ o ẹ jọ ẹ bá mi jíjó ọlọ́mọ o ọmọ tuntun jòjòló ẹkùn ààbò ẹ jíjó ọlọ́mọ ọmọ tuntun jòjòló ẹkùn ààbò Muhammadu sọ ìhù Ajíbọ́lá sọ ìhù lọmọ tí àwọn kò lè ní on the 12th of October lè ní o ilé ọlọ́kìn làwọn wáyé o sọ ìrù làwọn kó ọmọ ọmọ Ajíbọ́lá ọlọ́kìn o ọmọ tuntun jòjòló ẹkùn ààbò kílẹ̀ wí náà mẹ́jíjó ọlọ́mọ bàbá Ajíbọ́lá ẹ̀jíjó ọlọ́mọ ọmọ tuntun jòjòló kílẹ̀ pàlàbí ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ̀ pàlàbí ṣe àfáwà àtìlíwá sí Àlàbí Ajíbọ́lá tó bá rí báyìí ayé àmà bínú wọn ò kì í gbà fún iṣẹ́ Ọlọ́run bọ̀rọ̀ náà ò bá tí ì ṣòfò torí wọn ò tí ì burú àwọn ọ̀tá wọn ò kì í gbà fún iṣẹ́ Ọlọ́run bọ̀rọ̀ lọ́jà ń pé kílẹ̀ pa túnṣe ẹ̀ṣẹ̀ wo lẹ pa túnṣe. létẹ̀sì bá ń bi wọ́n kíná pa làdé ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ pa làdé ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ pa làdé ṣe tẹ̀sí ń ṣe tẹ̀sí tánàbí tẹ̀sí ń lù gbogbo. kílẹ̀ pé mo tún ṣe o ẹ̀ṣẹ̀ wo lẹ pé mo tún ṣe. ẹ̀jẹ̀ ń jó báyìí kílẹ̀ bá làbí ṣe ẹ̀ṣẹ̀ wo lẹ bá làbí Àjíbọ́lá ẹ̀ṣẹ̀ wo lẹ bá làbí ṣe ọlọ́kìn tẹ̀fí ń ṣe tẹ̀sí tánàdì ògo tẹ̀fí ń lòlò. Àjíbọ́lá àlọ́ òkú hàn ká ló gbọ́ kò ní fẹ́ràn tó dùn ó kalẹ̀ bí kò tó dára ó bàjẹ́ ó Àjíbọ́lá ló ń ṣe yíyàmọ́. àmọ́ ṣá kò lè wọ́ àbí lè wọ́ ó ti lè Ọlọ́run Àlàbí àgbà agbára lọ́lọ́run kò ní. ọ̀tá ìta mi níbi kó bàjẹ́ kò lè jọra wọn. tàbá wí tẹ́ wá sọ ẹ gbọ́ ojú ní abó tó bá dìgbẹ́ iṣẹ́ ọ̀rọ̀ nígbà orí ni ẹwọ́n ọ̀nà fi kọ́ àwọn wá gbé sórí first level yóò máa lọ bẹ́ẹ̀. ilẹ̀ mẹ́rin ẹ̀jẹ̀ wo lọ bá ti jẹ́. latest bá ń bí wọ́n Àjíbọ́lá ṣéyìn òkè ń ṣoríire lẹ́ṣoríire ní
ọsàn tó bá pọ́n láyé máa ń lẹ̀ lóko èyí tí ó pọ́n ẹ ò lè rẹ́ni kọ́kọ́ nídìí ẹ̀ ọsàn tó bá ti pọ́n láyé máa ń lẹ̀ gíbá wọ́n máa ń jù kò bá wọ́n lè bá ká jábọ́ ẹ̀yìn ayé wọ́n ní kí tó tọ̀ òkè ń pẹ́ nígbó mo lẹ́yìn náà lẹ́fà ẹ̀yìn wèrè yìí náà lẹ́fà igi tó tọ́ tí ò pẹ́ nígbó ṣe bẹ́yìn náà lẹ́gẹ̀ kí lẹ́gbà àtúnṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́gbà àtúnṣe kí lẹ́gbà àtúnṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́gbà àtúnṣe ẹ̀ṣẹ̀ wo lẹ́gbà àtúnṣe Àjíbọ́lá tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe tàbí òjò tẹ́ fi ń lò ó. Yẹ́mi nìyẹn kí n gbọ́ yẹ́mi nìyẹn kí n gbọ́ yẹ́mi nìyẹn kí n gbọ́ Àjíbọ́lá ewé ayò Àjíbọ́lá ewé ayò bàbá ewé yìí tún èdè ìtún ló ní kẹ́ tún mi ṣe ìfà ló ní kẹ́ fà mí mọ́ra àìbínú kò gún àtàrí ogún méjì yọ ká bàbá o ogún mẹ́fà ọ̀gá wá sẹ́ Alábí orí ló ń túmọ̀ ẹnu gbogbo ọ̀nà mi túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹni wọn kì í dalẹ̀ tọ́ba lọ mẹ́lẹ́mọ́ wọn á fi tóye ẹlẹ́mọ́ tọ́ba lọ méjì wò wọn á fi tóye rúgbó wọ́wọ́ wọn bá tẹ̀fín wọn á fi tóye aláre Alábí àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ máa ń lò kó jẹ wọ́n ń pa Akíntọ́lá ọmọ Ògùn wọ́n ń pa Akínyọ̀dá ọmọ Àtàràmọ́gbà Alábí wọ́n pa Kíjàkátà ń dẹ ọmọ ọba Ìjẹ̀bú Mèrè odògbò ló tẹ́rẹ́ Alábí ajagun ló lòdì ọ̀run Àjíbọ́lá tó bá ṣe pé tìyẹ Alábí tó bá ṣe pé tìyẹ ni wọ́n bá ń darí jọ wí àgbèrò ní kò ń bọ̀wọ́ ọwọ́ tí Ṣídìdì bá gbé àgbèsì ló máa ń gbé àyàn ti láyàn ewúrẹ́ Ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn Ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn ìwọ ládé orí ọ ládé orí ọ ládé orí ọ kí. Bàbá Àjíbọ́lá Ajábtolé wá sírìn ẹ ṣe kú ìfẹ́ láti ìlú Ìlọrin wọ́n ti gbá mọ́dàwọ́ ọmọ aláàtí ṣe àwùyẹ ń dúpẹ́ ìfẹ́ Àjíbọ́lá ni a máa kí gbogbo lé gbogbo ẹ̀yin tẹ́wọ́ bá wà yá yọ ọmọ wọn mọ́dún sọ ìrù lórúkọ ọmọ Àjíbọ́lá bàbá Àjíbọ́lá ọlọ́kìnkí gbogbo ilé pátá gbogbo ẹbí ọ̀rẹ́ tójúlùmọ̀ gbogbo ẹ̀yin táwa bá wa yá ayọ̀ ọmọ ayọ̀ eléyìí kò ní ìtọ́ nílé gbogbo àṣẹ. bàbá olóṣùn àlùfáà onímọ̀ ẹkú ìfẹ́ ọlọ́kìn bàbá Àjíbọ́lá àtúmọ̀ máa dára sí ní Àjíbọ́lá adé orí ọ̀gẹ́. ẹ̀ka àlùfáà onímọ̀ adé orí ọ̀gẹ́. bàbá wa Àjíbọ́lá Wàsíù
olórúkọ Àlàbí Pasuma àdórí ọ̀kálà fújì àdórí ẹ̀bà ń kí ṣéwù fújì. ìmọ̀lẹ̀ fújì àdórí ọ̀kẹ́. ẹ jẹ́ ká fàsìkò yìí ṣàdúrà fọ́gá wa. Àlàbí mi Pasuma Àjíbọ́lá. àdúrà mọ́ ò fẹ́ ṣe àwùyé. Àlàbí ti digi eléso tó sódì ìgbẹ̀rẹ̀. ó wá lẹ́ka tó pọ̀ lórí gan Àlàbí Àjíbọ́lá. Àlàbí Pasuma ò ní jábọ́ láíláí. ibi abá ti jẹ ó yẹ ká lè ṣe síbẹ̀. Àjíbọ́lá Pasuma ò ní jábọ́ láíláí. tábà ń ṣàdúrà f'Àlàbí tá à ń pé kó má ṣubú nítorí ó wúlò fún wa ní Àlàbí Àjíbọ́lá. ọ̀gá ńlá fújì ṣéìkù fújì ìmọ́lẹ̀ fáwọn oní fújì kódà kò ń ṣe oní fújì nìkan tó fi dórí àwa islamic tó fi dórí àwọn oní tíátà. Àlàbí Pasuma ń lò fúnnú ayé ó yẹ ká ṣàdúrà fún wọn kó má ṣe jábọ́. ibi abá ti jẹ ó yẹ ká lè ṣe síbẹ̀ ká má yà láì mọ́re. àdúrà mọ́ ò fẹ́ ṣe àwùyé orin. Ya Rabbi unsurina wa nasirani aziza bijai rasulillah wa musa kaganisa. Àlàbí Pasuma ò ní jábọ́ ọ̀gá ńlá fújì ò ní ṣubú. àwíyé mo jẹ níbẹ̀ máa mọ́rẹ́ ó yẹ kí n lè ṣàdúrà fún ẹ o Àlàbí mi Pasuma mi Àjíbọ́lá. ló jẹ́ ń gbé fàyà rọ́bì òun sórí náà níjọ́ta nílò yìí Àlàbí Pasuma ló fún wa. wọ́n náà sì wọ́n ní àṣìṣà o ìjà Rasulillah wa Musa kàdáyìnsá. Àlàbí Àjíbọ́lá kẹ máa ṣubú kàkan ilé. ọlọ́wọ́n la ìyá wa tàtàrà yín gòkè wọ́n la yẹjú èèyàn tẹ́ fàgùnkè. Àlàbí Pasuma ẹ ti ga ẹ ò dẹ̀ yàkàbà fáwọn tó ń bọ̀ lẹ́yìn kan lè ga ẹ ò ní ṣubú kàkan ilé ẹ ò ní wà kí ìsàkàn aṣọ. níbi tó dára dé kò ní bàjẹ́ ẹ ò ní jẹ́ egungun kẹ́yìn ẹ̀ràn o. ibi ẹ̀wọ̀n mọ́tò dé kẹ́ máa fẹsẹ̀ rìn níbẹ̀ o. Àlàbí ọlọ́run náà sọ pé òun ò fẹ́ mọ́ ọmọ aráyé máa kọ̀ ẹ́ sílẹ̀ o. ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mọ́ ọmọ aráyé máa kọ̀ ẹ́ sílẹ̀. ohun òkè ni ẹ fi bá mi gbé ẹni òkè l'Àlàbí. ọlọ́run máa ń sọ pé òun ò fẹ́ mọ́ Àlàbí. ẹni tó bá ti ga orúkọ la fi ń pọ̀ bá aládé. ọmọ aráyé máa kọ̀ ẹ́ sílẹ̀ o. ọlọ́run máa ń sọ pé òun ò fẹ́ mọ́ ọmọ aráyé máa kọ̀ ẹ́ sílẹ̀. kẹ́mọ́ ṣubú kàkan ilé ọ̀gá ńlá fújì Àjíbọ́lá. Àlàbí Pasuma ìbà baraka ọmọ ìyàwó ẹ̀nà bí mi Kúbúrà. Àlàbí Pasuma ẹ ti ga ẹ ò yà kàbà fáwa tó ń bọ̀ wá
káwa náà lè tara yín ga nígbà tá nílò iyì ẹ fún wa aṣọ yìí aṣọ àpọ́nlé kò ní tán lára yín láéláé gbogbo ẹni bá nílò iyì ẹ máa fún ẹni bá nílò ìmọ̀lẹ̀ ẹ máa fún ẹni bá nílò ìmọ̀lẹ̀ ẹ máa fún ìmọ̀lẹ̀ fújì ká má ṣe wà lókùnkùn ọlọ́mọ sọ pé òun ò fẹ́ yín mọ́ Alábí kọ́mọ aráyé máa kọ̀yìn sílẹ̀ o sọ pé òun ò kọ́mọ aráyé máa kọ̀yìn sílẹ̀. ìwà ló ń gbé ẹlẹ́kẹ̀ Ajíbọ́lá Pasuma lọ́tún lọ́sì ìwà ni ìwà ló ń gbé ní láti ilẹ̀ bọ́ sókè ó tún lè gbé ní látòkè wá sílẹ̀ kò níyà kò ní bàbá ìwà ni ò ní. Alábí lọ́tún lọ́sì ìwà ni Alábí níwájú lẹ́yìn ìwà ni ìwà ló máa ń fèsì fún ni níbi tá a ti sọ̀rọ̀ ìwà ló máa ń gbèjà ẹni Alábí Ajíbọ́lá tó bá sọ bá wí máa yẹ ẹ̀hún ìwà ni àwí máa yẹ ẹ̀hún ìwà ni pàṣẹ lókè lókè lẹ máa lọ ọ̀làjẹjú èèyàn tó kara yín gòkè Alábí lókè lókè lẹ máa lọ nígbà tá nílò ìrì ẹ fún wa Àwíyédè 2024 ó pẹ̀sọ̀ kan l'Àlàbí ń gbọ́ ọ̀gá ńlá gbogbo onífújì ìmọ́lẹ̀ gbogbo ayé ó pẹ̀sẹ̀ kan l'Àlàbí ń gbọ́ wọ́n dẹ̀ wá ọ̀gá wa nígbà tá nílò ìrì ẹ fún wa aṣọ yìí ò ní tán lára yín láéláé ìmọ́lẹ̀ bọ́ máa ayé máa kọ̀yìn sílẹ̀ o sọ pé ò fẹ́ yín mọ́ bọ́ máa ayé máa kọ̀yìn sílẹ̀. táyà náà bá ẹ sọ tètè gbọ́ bá ní o fi wá ṣayé kí o lè jèrè ní. ìwà máa ń gbéni láti ilẹ̀ òkè kíá ẹni tí ga tí ó ní wá ó tún lè jábọ́. àwa tọ́lọ́run bá fún lógo lọ́fẹ̀ẹ́ akànbára wa níbẹ̀ ní ṣẹ́ṣẹ́ wa ní àwọn kan náà ń bẹ ń kwari tó ń fún àpáta àánú la rí gbà ìwà tó fi ga tó fi gùn òkè kí ló dé tó fi sílẹ̀ tó ja ẹbọ tọ́lọ́run bá ṣoore ó ti ṣe nìyẹn mo fi ń tọrọ wà f'Ajíbọ́lá ọlọ́mọ gbà wá kó lára yín láíláí torí pé ìwà ló sọ kò jẹ́ nǹkan di nǹkan sọ̀ṣọ́ ọmọnìyàn kan tó tún jù wá lọ tó bá ti ń kọyán ìwà àfàkùbò ìwà làwọn fi ayé àtọ̀run Alábí wèrò lẹ́yìn o àpàgbò yìí ẹ̀ka Alábí ìwà ló ń gbé ní lékè ìwà ló ń gbé ní lékè Alábí Pasuma mi ìwà ló ń gbé ní Ajíbọ́lá Pasuma mi ìwà ló ń gbé ní ìwà ló ń gbé ní Ajíbọ́lá Pasuma mi Alábí wèrò lẹ́yìn o àpàgbò iyẹ̀ká àwọn àfáà àwọn pásítọ̀ gbogbo àwọn tó ń fún lóúnjẹ tó bá délé Alábí Pasuma kò kí ń dá fẹsẹ̀ ó máa dáná fún wọn jẹ wọ́n tún máa gbà lọ sílé Ajíbọ́lá wèrò lẹ́yìn o àti pàgbò iyẹ̀ká o ìwà ẹ̀ ń gbé ẹlẹ́kẹ̀ ìwà ló ń gbé ẹlẹ́kẹ̀ Ajíbọ́lá Pasuma mi
Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma. Àjíbọ́lá tí wọ́n ti rò pé kíni kò lè gbà wọ́n jẹ́ ènìyàn mọ́ ó gbàgbà. Ẹni tó wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma. Ọmọ kò lè gbà wọ́n jẹ́ ènìyàn mọ́ ó gbàgbà. Ẹni tó wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni. Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma. Àjíbọ́lá tí wọ́n ti rò pé kíni kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ ó padà. Ẹni tó wá fọyọ́ sọ̀yà pé ọmọ wa ni. Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma. Kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ ó padà. Ẹni tó wá fọwọ́ sọ̀yà pé Ó tún ní just to know ni just to know ni just to know. Ó ní just to know ni Àlàbí just to know ni just to know ni. Tí n bá ṣe báyìí mi ò fẹ́ yá láì mọ́re ni. Àwíyédè 2024 mi ò tí ì dúpẹ́ fún bàbá tẹ́mi lọ́rùn kò tí ì tẹ́mi lọ́rùn o àwíyé àmàdá mi ò just to know ni o Àlàbí Pasuma mi ìmọ̀lẹ́ fújì mi ò kó má wọ lóògùn o just to know ni o Àlàbí Pasuma yìí rọra Àlàbí Pasuma mi ọmọ ìyàwó Ànábì Jíbọ́lá o ẹ ṣeun ẹ kú ìfẹ́ mi Àlàbí Pasuma mi o just to know ni ó yà tún sọ pé ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá bàbá ọ̀gá wa ìjọba 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 kò ní kú kò ní tán wà má kásì Àjíbọ́lá ó yẹ fà balẹ̀. Amina ya Allah. Àlàbí ò ní jábọ́. Nàìjíríà lẹ́rí àlùmọ́ mi ò ṣeun gan ni. Àlìmọ́tù Sàdíyàtù mi olólùfẹ́ mi látọjọ́ tó pẹ́. Ó fẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ orí. A Nàìjíríà kàì. Olólùfẹ́ mi ní látọjọ́ tó pẹ́. Látàyé orí ló ti ń bá wa bọ̀ wá. Àì Nàìjíríà o, a túmọ̀ máa dára fún ẹ sí ni. Alhamdulillahi. Alimatu. Alhamdulillahi. Alhamdulillahi. Rabbil alamin. Alhamdulillahi. Alhamdulillahi. Alhamdulillahi Rabbil alamin. Ọlọ́run ayé ọpẹ́ ti yọ. Ayé wa ń dùn ó ń dánmọ́rán. Ipò kí ipò tá a jálẹ̀ ọ̀hún. Àwọn owó máa dúpẹ́ mọ́pẹ́. Alhamdulillahi.
alihamdulilayi alihamdulilayi rabbil alamin. ọpẹ́ mi kí ló wà dùn yóò ní lára nítorí ipa òòṣà málámálá èmi ló ń dùn yóò ní lára ṣé nítorí ipa òòṣà málámálá inú mímọ́ la fi ń rókòlò ọ̀tá ló lò fi ẹ máa pín. alihamdulilayi 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 rabbil alamin. ó tún sọ pé èmi tí ayé ti di ìgbà kan òpin pé ṣó wá lẹ̀dà wọn ṣá ó gbógo fọlẹ̀ àlà ti rọ́ọ̀mù èmi náà ló bẹ̀rẹ̀ ṣe báyìí ó ṣe mí lógo àlà mo dúpẹ́. ìláyé ọlọ́run màá ṣe o ọ̀nà tí ó gbogbo gbà jọjú ó pẹ́ mẹ́gbọ́n mọ́ láyé mi mo dúpẹ́ má sọ pé ò ṣe mọ́jọ nígbà lọ́dọ̀lẹ́ o èmi náà ló bẹ̀rẹ̀ ṣe báyìí ó ṣe mí lógo lánàá mo dúpẹ́. lọ́jọ́ kí n máa dúpẹ́ fàlàhùsà tí èmi dá wọn àwọn ọ̀dà rẹ̀ mo ti ṣiṣẹ́ kí n tó máa gbàdùn bàbá wọn bọ̀rọ̀ ayé mi ṣe ń lọ lè tó mọ́ mọ́ lóore ẹni ọdún mọ nínú ayé máa pọ̀ ìgbà wọn torí káwọ́ ayé láyé nítumọ̀ nínú wọn ọ̀pọ̀ ẹ̀mí nípa ọlọ́run báyé mi dára ládọ̀rẹ́ wọn wọ́n fẹ́ kó tán níṣẹ́ ló tún pọ̀ àdọ̀tá wọn ó ṣí ọlọ́run tó báyé mi ìgbà wọn torí ká ṣiṣẹ́ kí a méjèlè lèrò wọn ọ̀nà tí sí ọ̀nà mi ti là yẹyẹ wọn. ẹ bá mi dúpẹ́ fàlàhùsà tí o. àwọn ọ̀tá rẹ̀ ó ti fi sẹ́ni tó máa dàgbò lábá wọn. kí ló adé tó ń bínú ọmọ ológo. wọ́n bínú ọmọ ológo. dábì bàbẹ̀ lọ bí ibo. iye ọmọ ológo. iye o. kí ló wá dé tán bínú ọmọ ológo. kí ló wá dé wọ́n bínú ọmọ ológo. kí ló wá dé wọ́n bínú ọmọ ológo. àwùyí àgbà ọmọ ológo. ìwà mọ̀dà ọmọ ológo. bàbá ìdè ọmọ. ẹbí bá bẹ̀rẹ̀ bí ibò. 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 òwúyá mọ̀dà ọmọ ológo. òwúyá mọ̀dà ọmọ ológo. àlàó bá rọ̀bà náà làó fi ṣe lọlé orin. àlàó bá rọ̀bà náà làó fi ṣe lọlé orin. ọba náà tí iná làó fi ṣe lọlé orin. fídùn ní asánà tán làó fi ṣe lọlé orin. àlùfáà Jíbọ́lá ọlọ́kìn ó lè wálé díẹ̀ ṣe máa jẹ́ kó pariwo. àlùfáà Jíbọ́lá ọlọ́kìn aláǹbá rọ́bà náà ó lọ́ọ́ fi ṣe lọ́lé orin. ajá tó lè wá sí mi Àjíbọ́lá ọlọ́kìn òun fẹ́ tiwa àwọn àgbọ̀n kó wọn jẹ. òṣì ọlọ́run àwògbọ́ ṣe láti ìlú Ìlọrin ìrìn àjò kékeré kọ́ bó ṣe ń bá wa lọ bá a padà sí ilé a ò ní kò fi inú ọlọ́run ọba àmì o. ọlọ́run mo dúpẹ́ fún ẹ bó ti ṣe ń fún mi ṣe má má padà lẹ́yìn mi o kọ́ka má ṣe lẹ́yìn mi o àmì o.
اللهم يا مقسط يا حي يا قيوم يا دافع يا طاهر يا قهار اجعل من أرادنا بدور بقارك قهرا يا من أخرج آدم من الجنة ويا من در أيوب وشفيته ويا من جعل موسى فوق أعدائه ويا من رفع عيسى إلى سمائه ارفعنا درجة ويا من سلم إبراهيم منا اليهود سلمنا من كل الفزع والحزن والدين والهم والغم والضر والفقر ومن كل ذي شر الجن والإنس ومن جميع مصيبة الدنيا والآخرة يا أرحم الراحمين. ربنا آتنا لو في شلال bàbá Ajíbọ́lá ọlọ́kìn fi dùnìyà sánú tán ọ́fíìsì ìlọlẹ̀ orin. ọba náà ti iná lọ́fíìsì ìlọlẹ̀ orin. fi dùnìyà sánú tán lọ́fíìsì ìlọlẹ̀ orin. bàbá àgbà Ajíbọ́lá ọlọ́kìn. alámọ̀rọ̀bànà lọ́fíìsì lọ́lẹ̀ orin. alámọ̀rọ̀bànà aládé. ọ̀sánà tẹ̀wọ̀n pé o. Akina za